Kàtẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Adebayo Adebayo. Adebayo Salami ni àbá Adebayo ti bu. Adebayo ti wà. Ọmọ ọ̀gá bẹ̀rẹ̀ yìí náà ni. Ọmọ wọn náà ni mí. Abáníká wọlé ní báyìí níbi tí ẹ bá dé ṣe lè sọ pé Olúwa Jésù ṣe o, I'm fulfilled. Ọlọ́run ṣe ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ torí kò ń ṣe pé bẹ́ẹ̀ náà ni ìrìn àjò náà ṣe rọrùn tó. Kò rọrùn. Kò rọrùn. Wọ́n náà ń bà ẹ́ lójú jẹ́ ni. Èmi náà fẹ́ gun mọ́tò, ẹ fún mi mọ́tò, ebi ń pa mí, ìyàwó mi ò rí nǹkan ṣe. Ó rẹ àwọn míì lóòótọ́ o. Àwọn kan jáde, àti ìgbọ́kẹ̀yìn jáde níbo lẹ tò sí. Ṣe rí ọ̀rọ̀ yẹn ó ta kókó díẹ̀ o. Ọjọ́ tèmi gan gbọ́ pé bàbá Lálùdé wọn ní mọ́tò, inú mi bàjẹ́ gan-an. Inú mi bàjẹ́ on my own. Pé bàbá yìí. Lálùdé, odidi Lálùdé. Ṣé ti understand? Ṣé Lálùdé ò máa ṣiṣẹ́ gbowó ni? Wọ́n ń ṣiṣẹ́ wọ́n gbowó. Bọ̀ bùkátà pọ̀. Wow. Bùkátà pọ̀. Tó bá jẹ́ pé kán gba bóyá 50,000 lọ fún wọn, bóyá 100,000 lọ fún wọn, tí bùkátà 150,000 tí dúró dé wọn lé. So kán tó délé wọ́n ti náwó yẹn tán. Ibo ni wọ́n ti gbà wọ́n lọ́wọ́ fẹ́ jókòó tán fẹ́ ka 5 million jọ láti ra mọ́tò. Láti fi ra mọ́tò. So tó bá wọ́n bá jáde pé ẹ jọ̀ọ́ ẹ ra mọ́tò fún mi. Tá bá lágbára ẹ já ṣe fún wọn. Meanwhile ṣé mo pé a lot of people tó rí ṣe náà jù nínú wa yàtọ̀ sí business tẹ́lòmíì ṣe. Àwọn èèyàn ló ń ṣàánú wọn. So tó bí wọ́n wá ṣàánú wọn lábẹ́nú àbí wọ́n ṣàánú wọn ní gbangba gbogbo ẹ̀ ni kí a accept pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ẹ̀. Bọ́ nǹkan kan tèmi fẹ́ sọ tèmi wà against àwọn fans wa ni. Tẹ́ bá fẹ́ ṣoore ẹ ṣe kẹ́mẹ́nu kúrò ńbẹ̀. Èwo ni a lot of them wọ́n máa kọ́ máa pé wọn ò kí ń rọra wọn lọ́wọ́, wọn ò kí ń ṣàánú ara wọn, ẹ máa bá wa, ẹ máa ṣe kinní kan. Ǹjẹ́ tẹ́ mọ iye tá a jẹ́ náà? Ṣé mọ ìhà tó ní kálukú kọ síra wọn? Mo love Baba Lálùdé gan. Mo mọ Alápinni gan. Tí mi ò tí ì rí Baba Lálùdé sìn. A tó mi ò lè mọ bóyá a ti tó 2 years. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lójoojúmọ́, àwọn náà dẹ̀ ń ṣiṣẹ́. Tẹ́ ti ríra gbẹ̀yìn. Ta ti ríra. Èmi àti Alápinni rí àpàdé ṣé ò pa wá pọ̀ ni. Èmi àti Baba Alápinni dẹ̀ ń pàdé. Dáadáa. Dáadáa kò dẹ̀ ń ṣe pé wọn kì í ṣiṣẹ́. Ṣé ti understand? Meanwhile, bá ṣe tún wá rí yẹn kò kí ń ṣe gbogbo wa la close o. Àwa náà ní àwọn èèyàn ta close. Ṣé mo fẹ́ close mọ́ for instance 10,000 people ni? Wow. Ẹ ti understand? Meanwhile tẹ̀yin bá lówó tí má gbà lọ́wọ́ tí bá gbà lọ́wọ́ tèmi ó ṣeéṣe kó sáré tó fún èèyàn yẹn láti fi ṣe nǹkan. Bó tó bá bẹ̀ mí nìkan nǹkan tí mo bá lè ṣe ni mo máa ṣe. Ká fẹ́ra ẹni ká má fẹ́ra ẹni. Èmi máa ń sọ fáwọn èèyàn pé tó bá fẹ́ yàn ò lè dirú, tó bá fẹ́ tọ̀ wò irọ́ ni. Nǹkan tó bá fẹ́ dà òun ló máa dà. Ẹlòmíì ti níwà titi ẹ̀ nínú kó tó di pé wá ṣiṣẹ́ yìí. Ó máa wá gbé wà yẹn jáde wọ́n ní industry yẹn wọ́n ti influence ẹni tá a kọ́ níkà. Ó ṣèkà níkà náà ti gbé inú ẹ̀ náà tẹ́lẹ̀. So most times ó máa wá kan wá ní Fẹ́mi kò sẹ́ni tó fi tipá fàyàn wọlé o. Òótọ́ ni pé láàrin ọkùnrin àtobìnrin ká kẹnu ìfẹ́ síra wa àbí mo nífẹ̀ẹ́ mo fẹ́fẹ́ mi ò ṣe ni ṣódìjà ni. Ó dáa tó bá jẹ́ pé torí iṣẹ́ yẹn ló wá ṣe fẹ́ fún mi pátápátá ẹ̀ wá díṣẹ́ ẹ̀ mú ìyẹn ò ní pé ká ríra lọ́jọ́ mi ká má kíra. So nǹkan tèmi máa ń sọ fáwọn èèyàn nìyẹn ó ní í ṣe pẹ̀lú irú èèyàn tí ìwọ gọgọ fúnra rẹ̀ jẹ́. Afẹ́fẹ́ ra ẹni it's between 2 adults àbí àgbàlagbà làwa méjèèjì. Tó bá wù mí má ṣe, tí ò bá wù mí má ṣe. Ẹ ti gbọ́ pé wọ́n wá wọ́ èèyàn kan látẹnu ọ̀nà. Wọ́n wá wọ́ nínú bàbá ẹ̀ pé dọ́dọ́dọ́dọ́ tó ò bá ti ṣe. Torí desperation ló máa ń ṣe lòmíì náà nígbà mi. Mo fẹ́ di star lọ́sọ̀ gbogbo. Ó dẹ̀ ń pè ìfẹ́ lòmíì. Ó ń ṣe ẹlòmíì, ó fi ń ṣe, ó ń fẹ́yàn mi, ó dẹ̀ máa fi ṣe. Mo ti fẹ́ ṣiṣẹ́ rí bó jẹ́ lọ́dọ̀ èèyàn tó tiẹ̀ jẹ́ pé asúmọ́ra náà ní kí n pè. Producer ni he said ó ní máa bọ̀ wá bá mi ṣiṣẹ́. Mo dẹ̀ ní okay mo ti gbọ́ ọjọ́ wo ni àti ìgbà date wọ́n ní ó dà o owó ń kọ́. Mo dẹ̀ sọ mi ò sọ láti pé bí ẹni pé mo fẹ́ charge ẹ̀ gan bẹ́ẹ̀ yẹn torí èèyàn mi mọ̀ mi ní ó dẹ̀ máa ń pè mí náà fún iṣẹ́. Mo wá ní pé
ṣé owó epo pa send owó epo bó tiẹ̀ jẹ́ owó kí n fi epo kankan ó ṣáà ó mẹ́nu kó mi má ní àwọn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa báyìí iṣẹ́ dẹ̀ ti ń súnmọ́ ìgbà tó yá mi ó sọ fún mi pé òun ní nǹkan tó pọ̀ láti fowó ṣe ju kóun máa fi owó he said it in English. He said, I have too many things to do with money than spending it on unnecessary things. Káwọn ní unnecessary things. Àwa náà rí lọ́jọ́ náà ẹ fi tọ́lọ́run ṣe ẹ fọlọ́run síwájú. Kí n tó bẹ̀rẹ̀ rárá mo rí Ọlọ́run nínú ẹ̀ mo rí Ọlọ́run ní gbogbo ìrìn àjò ayé mi. God, Christ is the center of everything. Ibi tí ò ti sọ lọ́hùn tẹ́ bá ti yọ orúkọ Jésù kó ń bẹ̀ tẹ́ bá ti yọ ọ̀rọ̀ Ọlọ́run kó ń bẹ̀ ẹ má wulẹ̀ pè mí sí because mi ò ní interest. Ètò yìí ga alágàjù Oyinmomo. Ètò yìí ga alágàjù Oyinmomo. Ètò yìí mà ga alágàjù Oyinmomo. Àgbàṣà ti ṣẹlẹ̀ wá lárugẹ Oyinmomo. Ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo. Ó yá o ká gbé lárugẹ Oyinmomo. Ó yá o ká gbé lárugẹ Oyinmomo. Àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo. Ó yá ẹ bá wa ká lọ Oyinmomo. Oyinmomo, 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 Oyinmomo. Oyinmomo náà ni ètò ní Oyinmomo láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹnu tí a ti ń rọ̀ bí òwe máa ní àwàlá ní gudugudu méje ohun yàyà mẹ́fà gbajúgbajà òṣèré tíátà náà ni wọ́n wà ní agbọ́n wa lágboolé wa láàrin wa lónìí àwọn náà ni èmi á ní ògo ògbómìnà iye kan mi èèyàn mi dáadáa Biola ọmọ Adebayo ẹ mọ̀ káàbọ̀ o. ẹ kúlẹ̀ lóòótọ́. ká tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Adebayo ṣàdébáyọ̀ Adebayo Sàlámì ni àbádébáyọ̀ ti bu. Adébáyọ̀ ti wà. Ti Adébáyọ̀ ti bàbá mi. ọmọ ọ̀gá bẹ̀rẹ̀ yìí náà ni. Ọmọ wọn náà ni mí àmọ́ mi kì í ṣe ọmọ bíbí inú wọn. ọmọ àfẹnubí lẹ́yìn Ọmọ àfẹnubí. kì í ṣe àfàbẹ́bí. Ìlọrin ni àwọn Ìgbónà lèmi bọ̀ nǹkan tó dára jù ń bẹ̀ náà ni pé Kwara náà ni gbogbo wa. Kwara náà ni gbogbo wa. Bẹ́ẹ̀ni. Ìgbónà tí mo ṣe ti Sàárẹ̀ ni àbí ti ìlú wo. Àrùn-ọ̀rìn lèmi nítòsí Òmù Àrán. Ok nítòsí Òmù Àrán. Ìlọrin làwọn. Àrùn-ọ̀rìn yẹn ìlú àwọn adélọ́fọ́ àbí àwọn Múkàrè. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́ iṣẹ́ sinimá ṣe tíátà ó mọ̀ ti pẹ́. Àdúpẹ́. ẹ mọ̀ jẹ́ ó ní ẹnu oníkànlá àti gbọ́pọ̀n ẹ mọ̀ jẹ́ ń bá yín kà á tẹ́bánikẹ́ ṣe ní méní méjì mẹ́ta bí ọdún mélòó have you put into acting lẹ́nìí. A sì máa tó bí 22 years 21 years ká ní mo bẹ̀rẹ̀ gangan bí 21 years or 22 years tá ti ń pààrà káàkiri pààrà Winnie's pààrà National Theatre nígbà yẹn ìgbà tí mo bẹ̀rẹ̀ gangan ká ní bí 21 years 2002 gangan ni mo bẹ̀rẹ̀. Tabanika wọlé ní báyìí níbi tí ẹ bá dé ṣe lè sọ pé Olúwa Jésù ṣe o I'm fulfilled ṣe lè sọ bẹ́ẹ̀. Mo dúpẹ́ mi ò tí ì débẹ̀. Báyìí náà. Irọ́. Wow. Irọ́ mo ṣe ń lọ àmọ́ síbẹ̀ mi ò gbọdọ̀ sọ pé Ọlọ́run ò ṣètò. Ó ṣe bẹ́bẹ́. Mo dúpẹ́ mi ò Ọlọ́run ṣe ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ torí kò ń ṣe pé bẹ́ẹ̀ náà ni ìrìn àjò náà ṣe rọrùn tó. Kò rọrùn. Kò rọrùn. Ẹ ṣá o. Kò síṣẹ́ tí èèyàn ń ṣe tí rúkèrúdò kì í sí ń bẹ̀. Kò síṣẹ́ náà ká má wàá sọ pé ìdí iṣẹ́ tá à ń ṣe yìí èrò pọ̀ ń di ẹ̀fà. Èrò pọ̀ ẹni tí Ọlọ́run bá kàn ṣàánú fún lásìkò tó ṣàánú. Pàápàá láàrin àwọn obìnrin. Á ti pọ̀ jù tí Ọlọ́run bá wá ṣàánú fún ẹ ọ̀nà tí oníkálukú dẹ̀ ń gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí Ọlọ́run bá wá ṣàánú fún ẹ ní tó fún ẹ ṣe ní ọ̀nà tó tọ́ tó dẹ̀ ṣì wá ń bẹ̀ àánú la rí gbà. There is this concept táwọn èèyàn máa ń sọ ńgbà kan wá ní téèyàn bá tí ì jáwé sóbì téèyàn bá tí ì fi ẹ̀ta kún èjì kó gba ọkọ̀ aláwo lọ kò lè di ìlú mọ̀ká ìdíṣẹ́ tíátà. Ìgbà ọkọ̀ aláwo lọ. Pé èèyàn lọ sí báyìí èèyàn bá mi ṣáájú kán mọ̀ mí kébí náà blow wọ́n ní téèyàn bá ṣe bẹ́ẹ̀ kò ṣeé ṣe.
kí ni take tí lórí ilé. Ìbò irọ́ nìyẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan whatever that does not have Christ in it, I'm not interested. Tí o bá ti ní Jésù olùgbàlà nínú. Òpó mi dẹ̀ nìyẹn láti bẹ̀rẹ̀. Nínú ẹ̀ náà bí mo ṣe sọ kò ń ṣe pé bóyá láti bẹ̀rẹ̀ náà ló ti dán mọ́rán. Tó hàn sí mi náà díẹ̀ báyìí, tó hàn sí mi díẹ̀. Dáadáa. So iṣẹ́ tí mo ṣe tó fi jẹ́ pé bóyá like the first 12 years, let me say like 12 years of it, tí mo ṣe for more than 10 years, tí mi ò lè sọ pé iye báyìí ni wọ́n fún mi, iye báyìí ni mò ń gbà ń bẹ̀. Àmọ́ pẹ̀lú àforítì, pẹ̀lú àdúrà, àtòrí ọ̀fẹ́ Ọlọ́run, Adébíbà ilé ni Ọlọ́run ṣeun. Ẹni tó bá ṣàmà pè mí síṣẹ́ lé ní wàá ṣàrò dáadáa. Torí wàá sanwó fa. Ó mọ̀ sanwó. Owó gidi àbówó díẹ̀. Wàá sanwó. Wàá sanwó mi ní dédé jáde. Àmọ́ náà kò dé lọ́jọ́ kan. Ìyàtọ̀ tó wà láàárín àwa àtìgbà yẹn àti tìsín nìyẹn. Àwọn èèyàn ò fẹ́ they don't want to start from somewhere. Ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ kó tó di wípé ẹ débẹ̀. Ẹ fẹ́ dàbí lágbájá. Ṣọ́jọ́ kan ni lágbájá náà débẹ̀ ni. Alóore ọ̀fẹ́ jura wa lọ o. Ẹlòmíì débẹ̀ láàárín ọdún kan, ọdún méjì. Wọ́n ti mọ̀ mí ti pẹ́ o. Kò kí n ṣe pé wọn ò mọ̀ mí o. Iṣẹ́ tó gbé mi jáde, iṣẹ́ náà ṣe bí 2004 or 5 ni wọ́n ti release ẹ̀. So ká ní pé láàárín 2 years tí mo bẹ̀rẹ̀ ni mo ṣáà ti ṣiṣẹ́ yẹn. So kò kí n ṣe tàì ní orúkọ rárá. Orúkọ yẹn lè máa pọ̀. Ṣùgbọ́n kó yọ owó kó máa tèmi náà tó tèmi ló sì kò dàbí. Kò dàbí. But díẹ̀díẹ̀ mo orúkọ tọ́lọ́run fún mi nídìí iṣẹ́ mi ni. Kò kí n ṣe nídìí nǹkan mi, kò ń ṣe nídìí controversy. Nídìí ìbàjẹ́. So orúkọ tọ́lọ́run fún mi tí mo ń lò tí mo dẹ̀ fi ń jẹun léni ó dàgbà ó grow ni with time. Iṣẹ́ yọkan láti gbàdégbà láti iṣẹ́ kan, iṣẹ́ méjì, iṣẹ́ mẹ́ta, iṣẹ́ mẹ́rin díẹ̀. Ìyá wa láwọn àsìkò tí àwọn kan ń sọ nígbà yẹn pé Abíọ́lá wàá fẹ́ kíní kan ni o, ìwọ náà wàá lọ sí kíní kan ni o, wàá lọ ṣe kíní kan bí kan ni o, tó o bá ṣe o lè débẹ̀ o, tí wọ́n fi ń lọ yín gbà yẹn tó hàn sára náà díẹ̀. Kí lójú rí lásìkò gbà yẹn? Bí mo ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ wa la ní personality titi wa. A ní bí Ọlọ́run ṣe fún wa lóore ọ̀fẹ́ tó. Ìgbà míì tẹ́lómi bá ṣe nǹkan mi, èmi ò kí ń lè fi taratara condemn àwọn èèyàn nígbà míì torí ibi tèmi lóore ọ̀fẹ́ sí ìwọ lè máa ń ní kọ́lọ́run ràn gbogbo wa lọ́wọ́. Nígbà míì kò kí ń easy. Ní àwọn ìgbà kan wà tí ó ní iṣẹ́ kan tí kò bá wù mí láti ṣe nígbà yẹn. Ìgbà yẹn mi tẹ̀rù bóyá mo ti ṣe yan ká gan àbí mo ti ṣe ni mi ìrántí mọ́ dáadáa. Èèyàn kan wá bá mi, ẹni tí mo respect ni wọ́n ní ó dẹ̀ ní iṣẹ́ kan tó fẹ́ ṣe o, iṣẹ́ yìí pọ̀, iṣẹ́ yẹn dẹ̀ dá, ó máa dẹ̀ gbé ẹ, ó máa dẹ̀ ṣe, ó dàbí kí mi ti ṣe yan ká, ó máa gbé ẹ, ó máa ṣe gbá bọ̀ ká ní pé o lè bá mi kàn tone up díẹ̀ kó pupa mọ̀, ó máa rí ẹ díẹ̀, ó máa dàbí ó máa fine. Nígbà yẹn mo rántí pé nǹkan tí mo sọ nígbà tí mi tiẹ̀ tí ṣèyàn ká nìyẹn, mo rántí mo sọ pé nǹkan ẹni tí ò bá ti ní gbà mí bí mo ṣe rí tíṣẹ́ yẹn ò bá ní gbé mi báyìí ó ṣeé ṣe tí n bá bóra gan kó má gbé mi. Ẹni ò ní bóra o, ó ní kan tóònù díẹ̀ kó kàn rí. But nírú èèyàn tí mo jẹ́ ń gbà yẹn, I was probably like 20 years old. Ṣé ti understand? So mo lè easily lọ ṣe nǹkan tán sọ yẹn náà nígbà yẹn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ká fẹ́ra ẹni ká má fẹ́ra ẹni. Èmi máa ń sọ fáwọn èèyàn pé tó bá fẹ́ yàn ò lè dirú, tó bá fẹ́ tọ̀ ò irọ́ ni. Nǹkan tó bá fẹ́ dà òun ló máa dà. Ẹlòmíì ti níwà titi ẹ̀ nínú kó tó di pé wá ṣiṣẹ́ yìí. Ó máa wá gbé wà yẹn jáde wọ́n ní industry yẹn wọ́n ti influence ẹni tá a kọ́ níkà. Tó ṣèkà níkà náà ti gbénú ẹ̀ náà tẹ́lẹ̀. So most times ó máa wá kan wá ní Fẹ́mi kò sẹ́ni tó ń fi tipá fàyàn wọlé o. Òótọ́ ni pé láàrin ọkùnrin àtobìnrin ká kẹnu ìfẹ́ síra wa àbí mo nífẹ̀ẹ́ mo fẹ́ mi ò ṣe ní ṣódìjà ni. Ó dáa tó bá jẹ́ pé torí iṣẹ́ yẹn ló wá ṣe fẹ́ fún mi
pátápátá ẹ̀ wá díṣẹ́ ẹ̀ mú ìyẹn ò ní pé ká ríra lọ́jọ́ mi ká má kíra so nǹkan tèmi máa ń sọ fáwọn èèyàn nìyẹn ó ní í ṣe pẹ̀lú irú èèyàn tí ìwọ gọgọ fúnra rẹ̀ jẹ́ afẹ́fẹ́ ra ẹni it's between two adults àbí àgbàlagbà làwa méjèèjì tó bá wù mí má ṣe tí ò bá wù mí má ṣe ẹ ti gbọ́ pé wọ́n wá wọ́ èèyàn kan látẹnu ọ̀nà wọ́n wá wọ́ nínú bàbá ẹ̀ pé dọ́dọ́dọ́dọ́ tó ò bá ti ṣe torí desperation ló máa ń ṣe lòmíì náà nígbà mi mo fẹ́ di star lọ́sọ̀ gangan ó dẹ̀ ń pè fẹ́ lòmíì ó ń ṣe ẹlòmíì ó fi ń ṣe ó fẹ́yàn mi ó dẹ̀ máa fi ṣe Ọlọ́run bá fi àlùbáríkà sí nígbà tí ẹ wá yí tí gbogbo ẹ̀ tó yíra mọ́ tó yí ni mọ́lẹ̀ kọ́tíkọ́tí tí Ọlọ́run padà sọ pé òkè o èmi Christ ti dé o tó bẹ̀ sí ní tàn ọ̀pọ̀ tẹ́ ẹ̀ nígbà yẹn tí ò tiẹ̀ sí ṣùgbọ́n tẹ́ ẹ bọ́lọ̀ ń dún ọdún wo ni tọwọ́ wa tó. Nítorí mi lè sọ wípé nítorí mo ti wà níbẹ̀ náà ẹ mọ̀ pé mo dẹ̀ sọ fún yín pé gradually ni gbogbo kìíní bí ó bẹ̀rẹ̀ látòrí ká lọ sórí set kan fún wa ní 2000 kò lọ́jọ́ 5 bẹ́ẹ̀ kò gba 5000 kò lọ́jọ́ 3 bẹ́ẹ̀ kò gba 3000 so bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn ó máa yí lórí 5000. ṣó tó jẹ́ ń gbà yẹn ṣó tó jẹ́ ń gbà yẹn. báwo ló ṣe tó jẹ́ níbo ó kàn jẹ́ wípé ibi irú èmi nísìn àti ọ̀pọ̀lọpọ̀ inú wa náà a máa ń ṣiṣẹ́ àgbàtẹ́mi bẹ̀rẹ̀ acting mò ń kiri ọjà. Kiri lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni yàtọ̀ sí pé nǹkan tí mo kiri pọ̀ ó pọ̀ àwọn èèyàn míì náà mọ̀ bí búrẹ́dì bí oríṣiríṣi àtèso oúnjẹ. ẹ̀ ń kiri fún ìyá àgbà àbí fúnra yín àbí fún màmá. mo kọ́kọ́ kiri fáwọn nígbà tó yá mo wá ń ṣe fún ara mi láti fi support ara mi so gbà tí mo ti ń act díẹ̀díẹ̀ mo wá stop ẹ̀ bọ̀ mo máa ń ta oúnjẹ mo máa ń tà fún ara mi so tí mi ì bá ṣe yẹn tí bá délé màá sáré ṣe lè because ibi iṣẹ́ tó ń lọ àwọn tó máa ń fún wa lówó díẹ̀díẹ̀ ń gbà yẹn bóyá tó bá ṣe bí Wálé Adénúgà Super Story bóyá bí àwọn bí àwọn AK Media náà àdúpẹ́ àwọn yẹn sì máa ń sanwó díẹ̀díẹ̀ ń gbà yẹn bó tó bá ń ṣe Yorùbá wa ó máa kúnlẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ wọn ni pé àìṣe gan-an ní sá gbogbo tá à ń sọ yìí náà nígbà yẹn gbà mí gan ó lè má tó ẹ wọ mọ́tò bọ́ bí mo ṣe sọ díẹ̀díẹ̀ látòrí 2000 yẹn náà ló ti máa grow di 5000 látòrí 5000 máa grow di 10000 látòrí 10000 wọ 50000 wọ jù bẹ́ẹ̀ lọ 1000. tó fi àdìbí bílíọ̀nù tẹ́ ń gbà báyìí. ẹ̀yin èmi ò. ẹ̀yin àti ìhàn wà tí ẹ̀ ń tẹ̀síwá báyìí wàjà òṣèré tíátà tí wọ́n wà lórí agbọ́n tí wọ́n wà lórí ìjókòó pẹ̀lú wa náà ni arábìnrin Biola Adebayo Akínrìndé ìyá wa tabalika kà ní méní méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ fíìmù tí tẹ fowó ara ń ṣe ni o ó fẹ́ tó mélòó lónìí. bóyá bíi torí mi ò kì í sábà produce ní gbogbo ìgbà bóyá bíi mẹ́jọ àbí ẹ má bínú jẹ́ kálẹ̀ yọkàn pẹ̀lú orúkọ wọn náà. pẹ̀lú orúkọ wọn alákọ̀ọ́kọ́ òfin ọjọ́ March 15th. Okay. ẹlẹ́ẹ̀kejì ìjókòó tọ́lá ẹlẹ́ẹ̀kẹta 2 weeks ẹlẹ́ẹ̀kẹrin 16 ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn. ó ṣàpé mẹ́jọ. ó máa mẹ́jọ sí mẹ́wàá bíi mẹ́wàá. nínú kí a ṣe fíìmù ara ẹni tàbí kí AK Media pè yín lónìí káwọn mìíràn tún pè yín lọ́la lára àwọn akẹgbẹ́ yín ìwọ ló fẹ́ máa mú wọlé jù àbí tẹ́ kí ẹ tó bá yóò ṣèrè ibi tí táyé mọ̀ dára kó máa ṣe. ó pín sí ọ̀nà méjì àwọn ẹlòmíì wọ́n they are better off as producers. kọ́ máa ṣe fíìmù kọ́ máa ṣe títa ara wọn kọ́kọ́ ṣe dáadáa àwọn ẹlòmíì are better off as actors. bí irú èmi prefer láti act ju láti produce lọ even tó jẹ́ pé mo ń produce and ìdí dẹ̀ ni wípé mo ní òfin tó gan when it comes to production mi ò gbọ́dọ̀ ní oyin mọ́mọ́ ní kẹ́ni oyin mọ́ ni ó dìgbà tẹ́ bá fi mọ ẹ̀yìn sí fún mi kí n tó gbà. tó bá sàbí ológun ṣe ń sà á. bẹ́ẹ̀ ló ṣe máa rí fún mi torí mi ò ní ṣe ìtàn tí àwọn èèyàn máa wò tán máa dìde nídìí ẹ̀ and àti put up production ò easy rárá torí o ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn látòrí story kó tó di pé o bẹ̀rẹ̀ o ti ẹ̀ wo location rárá is a whole lot
ọ̀pọ̀lọpọ̀ gbà èmi dẹ̀ máa ń feel pé mi ò really rí ní àyè yẹn so tí má fẹ́ ṣe ó máa ń take a whole lot from me and then ó máa take alágbájá báyìí ló gbọ́dọ̀ ṣe tàmẹ̀dù báyìí ló gbọ́dọ̀ ṣe bí mo ṣe ń ṣiṣẹ́ tó as an actor kò kí n ṣe gbogbo producer ni kò kí n ṣe gbogbo director ni mo lè bá ṣiṣẹ́ kò kí n ṣe pé nítorí pé wọn ò dá tó àmọ́ wọn ò ní irú òfin tó tí mo ní ibi tí mo ti wá sọ pé no bí mo ṣe fẹ́ kẹ́ gbọ́wọ́ òwe yẹn kọ́ ni ẹ bá mi gbé sáyà ni tí má gbé síbi tí má gbé sáyà nǹkan kan náà ẹ gbé sí tẹ́lẹ̀ so that kò ní máa wá dìjà so production máa ń gba a whole lot nírú òwe èèyàn bíbọ́ ẹlòmíì ó ní oore ọ̀fẹ́ production gan ó rọ̀ lọ́rùn gan jù bẹ́ẹ̀ lọ méjèèjì ni mí o but I think I'm more of an actor than a producer, but I do both actually. Fáwọn tí wọ́n wá jẹ́ bí akẹgbẹ́ yín lénìí oríṣiríṣi ni à ń gbọ́ oríṣiríṣi náà ni à ń rí pàápàá látàrí àwọn tí wọ́n lọ sórí ẹ̀rọ ayélujára tí wọ́n nílò ìrànlọ́wọ́ kan tàbí méjì wọ́n lọ ń dojú tì yín ni wọ́n lọ ń bà yín lójú jẹ́ ni èmi náà fẹ́ gun mọ́tò ẹ fún mi mọ́tò ebi ń pa mí ìyàwó mi ò rí nǹkan ṣe ó rí àwọn míì lóòótọ́ o àwọn kan jáde àti ìgbọ́kẹ̀yìn jáde ń bolẹ̀ tò sí. ṣe rí ọ̀rọ̀ yẹn ó ta kókó díẹ̀ o èèyàn dẹ̀ ní láti wà very careful. Nǹkan tí kéèyàn kọ́kọ́ rò ní wípé kí ẹnikẹ́ni kó tó jáde láti wá sọ wípé ẹ fún mi lówó ó yẹ kẹ́ mọ̀ wípé kò ń ṣe gbogbo èèyàn ló máa dùn mọ́ nínú so èmi believe pé tí wọn ò bá ní tí wọn ò bá nílò wọn ò ní wá sọ most of the time lórí line yẹn another thing tí mo tún máa ń fẹ́ ká ronú sí ni pé most of àwọn people yìí àwọn ni wọ́n ṣe iṣẹ́ táwa gan jẹ lénìí o nígbà títí wọn tó ti fi àná ṣiṣẹ́ kalẹ̀ fẹ́yìn tẹ edé lónìí ṣiṣẹ́ táwa tá à ń ṣe lénìí nígbà títí wọn kedere kò sí owó báyìí fún a lot of people bí mo yẹ sọ fún yín lẹ́ẹ̀kan pé àpọ̀ gan ni tá à ń ṣe o àpọ̀ tá à ń ṣe tí kò lórúkọ bẹ́ẹ̀ kedere iṣẹ́ yìí nìkan lẹ́lòmíì fi gbogbo ayé ẹ̀ pátápátá ṣe. kò lọ́nà míì rárá. nítorí acting tẹ̀ ń wò yìí film production generally wà very jealous iṣẹ́ tí kò kí ń fúnyàn láyè láti ṣe nǹkan míì ní tó bá járe gbà. Even gbogbo time tá à ń come up yẹn tí a bá sọ tírú wa tí a bá sọ pé àníṣe máa ṣe nǹkan míì ṣe máa ṣe ìgbà tí mo fi lọ sí school tí mo fi ní degree at least olóòtú ẹ máa mọ 1 or 2 gbà yẹn náà kò kí n ṣe pé bẹ́ẹ̀ ló fi rọrùn tó kò dẹ̀ ṣe pé bóyá owó láàárín náà ń bẹ yẹn gbà yẹn o tí mo fi ṣe masters the same thing ni o kò kí n ṣe pé bóyá owó yẹn náà pọ̀ gbà yẹn bó nítorí pé mo pinnu lọ́kàn mi láti ṣe mo ń ṣe business nísìn tí mi ò bá máa jára mi gbà nínú business yẹn kò ní ṣe sá o so ní gbogbo ìgbà yẹn àwọn bàbá yẹn àwọn ìyá yẹn wọn ò ríṣẹ́ mi ṣe torí theatre ò gbà wọ́n láyè láti ṣe. oníkan náà dojú kọ. they go from one place to the other wọ́n máa lọ máa perform pẹ̀lú owó kéékèèké tó máa fún wọn nǹkan tó ń fa tẹlòmíì nìyẹn. ẹlòmíì wà tó jẹ́ pé bí irú àwọn opposition tó ń jáde àwọn nǹkan tó ń sọ ẹlòmíì sọ pé ẹ ń ṣiṣẹ́ ẹ ń rí owó ẹ ṣì wà ẹ ṣì ń ṣiṣẹ́ ẹ ṣì lókun ẹ ṣì lágbára bó èmi máa tún wò bí mo ìwà téèyàn bá bí mi léèrè owó even tí mi ò bá ní mi ò kí ń fẹ́ fojú tẹ́ńbẹ́lẹ́ àbí kí n mọ̀ kí wọn because máa feel pé nǹkan tó ṣe ẹlòmíì ò ní tìjú ẹlòmíì wà bó èmi máa ń rò lọ́kàn mi pé nǹkan tó fi mú bàbá lélẹ̀ tó fi tọrọ tó fi kọnu sí mi bóyá kò rí bí yìí sí mọ́ ni ẹlòmíì dẹ̀ ṣiṣẹ́ ń gbowó lóòótọ́ àmọ́ àti kówó mọ́tò jọ àti kówó jọ ní Nàìjíríà of today ṣé bẹ́ẹ̀ náà ló easy sí so ẹlòmíì tí wọ́n á ṣiṣẹ́ yẹn wọ́n ń gbowó lóòótọ́ kò ṣe pé wọ́n gbowó bọ̀ kó tó kówó jọ pé mo fẹ́ fi ṣe nǹkan ọjọ́ tèmi gan gbọ́ pé bí irú bàbá Lálùdé wọn ní mọ́tò inú mi bàjẹ́ gan inú mi bàjẹ́ on my own. pé bàbá yìí
lálùdé odidi lálùdé ṣé ti understand ṣé lálùdé ò máa ṣiṣẹ́ gbowó ni wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń gbowó bọ̀ bùkátà pọ̀ bùkátà pọ̀ tó bá jẹ́ pé kán gba bóyá 50,000 lọ fún wọn bóyá 100,000 lọ fún wọn tí bùkátà 150,000 tí dúró dé wọn lé so kán tó délé wọn ti náwó yẹn tán ibo ni wọ́n ti gbà wọ́n lọ́wọ́ fẹ́ jókòó tán fẹ́ ka 5 million jọ láti ra mọ́tò so tán bá wọn bá jáde pé ẹ jọ ẹ ra mọ́tò fún mi tá bá lágbára ẹ já ṣe fún wọn meanwhile ṣé mo pé a lot of people tó rí ṣe náà jù nínú wa yàtọ̀ sí business tẹ́lòmíì ṣe àwọn èèyàn ló ń ṣàánú wọn èso tó bí wọ́n wá ṣàánú wọn lábẹ́nú àbí wọ́n ṣàánú wọn ní gbangba gbogbo ẹ̀ ni kí a accept pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ẹ̀ bọ́ nǹkan kan tèmi fẹ́ sọ tèmi wà against àwọn fans wa ni tẹ́ bá fẹ́ ṣoore ẹ ṣe kẹ́mẹ́nu kúrò ń bẹ̀. Èwo ni a lot of them wọ́n máa kọ́ máa pé wọn ò kí ń rọra wọn lọ́wọ́ wọn ò kí ń ṣàánú ara wọn ẹ máa bá wa ẹ máa ṣe kinní kan ǹjẹ́ tí ẹ mọ iye tá a jẹ́ náà ṣé mọ ìhà tó ní kálukú kọ síra wọn mo love Baba Lálùdé gan mo mọ Alápinni gan tí mi ò tí ì rí Baba Lálùdé sìn á tó mi ò lè mọ bóyá á ti tó 2 years wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lójoojúmọ́ àwọn náà dẹ̀ ń ṣiṣẹ́. tẹ́tí rà gbẹ̀yìn. ta ti ríra èmi àti Alápinni rí àpàdé ṣé ò pa wá pọ̀ ni èmi àti Baba Alápinni dẹ̀ ń pàdé. dáadáa kò dẹ̀ ń ṣe pé wọn kì í ṣiṣẹ́ ṣé ti understand meanwhile bá ṣe tún wá rí yẹn kò kí ń ṣe gbogbo wa la close o àwa náà ní àwọn èèyàn ta close ṣé mo fẹ́ close mọ́ for instance 10,000 people ni. ẹ ti understand meanwhile tẹ̀yin bá lówó tí má gbà lọ́wọ́ tí bá gbà lọ́wọ́ tèmi ó ṣeéṣe kó sáré tó fún èèyàn yẹn láti fi ṣe nǹkan bó tó bá wá bè mí nìkan nǹkan tí mo bá lè ṣe ni mo máa ṣe so kò lè àgbájọwọ́ la fi ń sọ̀yà a lè dárun everybody lọ́wọ́ tán èmi bí mo ṣe wà èmi mo lè máa gbowó àmì mi náà ní bùkátà tó pọ̀ àwọn ẹlòmíì wọ́n súnmọ́ fans gan ju ara wa lọ so anybody tó bá súnmọ́ yín tó bá béèrè àánú ẹ ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wa náà ti ṣe é ta lè ṣe lábẹ́ ẹnu àmọ́ ó lè máa tó wọ́n dẹ̀ máa appreciate yín gbogbo wa náà la máa appreciate the fact that ẹ ràn wá lọ́wọ́ ẹ ń bá wa ran àwọn àgbàlagbà lọ àwa tá kéré gan ọlá yín ni a lot of us àfi mi so I appreciate yín but ẹ jọ ẹ yé sọ wípé a ò rọra wa lọ́wọ́ torí nǹkan tí even tampan as a whole nǹkan tí wọ́n ṣe kó ṣe nǹkan tó ń ṣe ẹgbẹ́ wa lápapọ̀ bó ṣe tóbi tó àbí bó ṣe kéré tó lójú yín nǹkan tí wọ́n ń ṣe kò kí ń ṣe gbogbo ẹ̀ lọ́ máa wá síta láti wá sọ fún yín pé a ti ṣe báyìí a ti ṣe báyìí a lè máa ṣe kó má tó tọ́lọ́run bá wá ràn yín lọ́wọ́ tọ́lọ́run bá fún yín ní agbára láti ràn yín lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ sí jù bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ ẹ ṣe pẹ̀lú gbogbo okun tẹni without having to blame us we are doing our best it might not be enough but Ọlọ́run á túbọ̀ máa ràn gbogbo wa lọ́wọ́. ọ̀nà ni ẹ̀yin fáǹsì tí ẹ ti gbọ́ nílé ìyá wa èèyàn ò lè ti lò bí 20 ọdún ó lé nídìí iṣẹ́ kan kó má sí ọjọ́ má ní gbàgbé tí èèyàn á fẹ́ fi ṣẹ́lẹ̀ má ní gbàgbé ọjọ́ pé Olúwa mo dúpẹ́ ibi tó gbé mi dé kí ni ìjọ́ ló ṣẹlẹ̀ ìjọ́ lè fẹ́ kọ́ṣẹ́ yìí lẹ̀ ìjọ́ lè ní eléyìí o màá ṣe débi tó lápẹẹrẹ ni kí ló ṣẹlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ bí mo ṣe sọ fún yín pé kò kí n ṣe pé bẹ́ẹ̀ náà ni ìrìn àjò náà ṣe rọrùn tó so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ tí ò tiẹ̀ ṣe máa fi ẹnu sọ tó jẹ́ pé o máa rò pé àbí bọ́ kàkà kémi rò pé àbí mi ní gbogbo mi lọ. kàkà kémi rò pé mo máa quit mo máa filẹ̀ pátápátá èmi máa rò pé kí ni mo lè ṣe sí èmi máa rò pé number one kí n make ara mi better improve on my skills so that wọn ò ní fojú tẹ́ńbẹ́lú mi àti wípé iṣẹ́ wo ni mo tún lè fi kún tó máa fún mi lówó mo ti fẹ́ ṣiṣẹ́ rí bó jẹ́ lọ́dọ̀ èèyàn tó tiẹ̀ jẹ́ pé asúnmọ́ra náà ni kí n pè producer ni he said ó ní máa bọ̀ wá bá mi ṣiṣẹ́ mo dẹ̀ ní òkè mo ti gbọ́ ọjọ́ wo ni àti ìgbà date máa ní ó dà o owó ń kọ́ mo dẹ̀ sọ mi ò sọ láti pé bí ẹni pé mo fẹ́ charge ẹ̀ gan bẹ́ẹ̀ yẹn torí èèyàn mi mọ̀ mi ní ó dẹ̀ máa ń pè mí náà fúnṣẹ́ mo wá ní pé
ṣé owó epo pa send owó epo bó ti ẹ̀ jọ̀wọ́ kí n fi re epo nǹkankan ó ṣáà ó mẹ́nu kó mi má ní àwọn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa bábà iṣẹ́ dẹ̀ ti ń súnmọ́ ìgbà tó yá mi ó sọ fún mi pé òun ní nǹkan tó pọ̀ láti fowó ṣe ju kóun máa fi owó he said it in English said I have too many things to do with money than spending it on unnecessary things. Káwọn unnecessary things. Àwa náà rí lọ́jọ́ náà. Wow. But mo dúpẹ́ I'm no longer. That statement. No for kí nǹkan tó get to me ó máa ń pẹ́ nítorí pé mo máa ń rò pé àádọ́gba èèyàn ní gbogbo wa àdẹ̀lálebo ara so mo máa ń fáwọn èèyàn ní excuses tẹ́ bá ti ṣe nǹkan máa ń pẹ́ bó ibi tó gbọ́n mọ nìyẹn bó ṣe mọ̀ ṣe tó yẹn bó ṣe ronú àmọ́ ìyẹn ó get to me mo ro ọ̀rẹ́ mi kan wà lọ́dọ̀ mi lọ́jọ́ náà ọ̀rẹ́ mi ní pé má ṣépè fún má ṣe bẹ́ẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ dùn ẹni náà ọdún ọ̀rẹ́ náà ló sì jẹ́ sí mi àti cda ní ọ̀rọ̀ tó sọ pọ̀ bọ́ òun náà máa gbọ́dẹ̀ ń gbọ́ torí ó ti máa tó bí ẹlẹ́ẹ̀kejì tí máa sọ̀rọ̀ yìí lórí afẹ́fẹ́ ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ òun ni but I'm sure that will make him to be more careful some other times when you're talking to people because gbogbo nǹkan ni mo gbàgbé mi ò gbàgbé ìyẹn báwo ìgbà tí mo sọ kò ń ṣe pé mi ò lórúkọ rárá o ó sọ pé o ò ní náwó lórí nǹkan tí ò ní láárí tí ò ṣe pàtàkì sí lásìkò yẹn pé kí ni àwọn nǹkan tó wá ní láárí kámẹ́rà iná bọ́ mo dúpẹ́ lénìí. àbáwọn òṣèré tí àgbàmì tuntun fẹ́ kọ́ wá sórí. kò tiẹ̀ sọ bí àwọn èèyàn gan kò sọ bí àwọn èèyàn ó ń sọ bí. kí wọ́n lọ mọ̀ dùnú tẹ́gbẹ́tẹ́ bá rántí lé ní olúwa mo ti débẹ̀ ò ṣe mo dúpẹ́. the growth ó tọ́pẹ́ fún mi I'm not where I used to be ojoojúmọ́ ni mo fi ń dára and seeing the fact that ìgbà tí mo ṣe wedding the comments were ìfẹ́ iná mi mọ̀ pé mo popular. Wow. I don't know mi ò mọ̀ pé mo popular tó bẹ́ẹ̀ yẹn you know and the comments what people say about me say to my face say to my people's face ó tó nǹkan ìwúrí fún mi pé mò ń ṣiṣẹ́ tọ́lọ́run ràn mí lọ́wọ́ tí mi ò bàjẹ́ tí Ọlọ́run dẹ̀ ń fún mi ṣe táwọn kò dẹ̀ síbi tí mo máa délé ni wọ́n máa gbà mí tọwọ́ tẹsẹ̀ Biola Adebayo Abiola kìnìkan mo dúpẹ́. ṣé òṣèré kẹta lè fẹ́ ni. irọ́. bó ló ṣe á rọrùn fẹ́ni tí ò sí lára yín tó lè gbà yín pé máa ṣe tí ya ọmọ fẹ́ra ṣùgbọ́n bá ṣe ẹ̀ lọ bó ló ṣe rọrùn báwo ni ilé báwo ni tọ́jú ọmọ pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. àdúpẹ́ kọ́lọ́run fi gbogbo ẹ̀rọ wa lọ́rùn mo dúpẹ́ irú ọkọ tí mo fẹ́ ó ní understanding irú iṣẹ́ tí mo ṣàgbọ́yé iṣẹ́ mi yìí kò ṣe pé ó mọ̀ so much nípa iṣẹ́ mi bọ́ tó bá nífẹ̀ẹ́ èèyàn tí o ò dẹ̀ wá ṣubú ẹ̀yin méjèèjì lè jọ sọwọ́ pọ̀ láti gbẹ̀ni yẹn ga sí. láti iléeṣẹ́ AK Media Concept níbi tí aláṣẹ àti olùdarí ti ní kí agbélé fún yín wọ́n ní ẹ ṣeun tẹ́ ẹ bá wà débí o. ẹ ṣé gan ni àti pé I appreciate thank you so much. kí a tó máa fi eléyìí ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ó fẹ́ dàbí Biola Adebayo wọn làwọn bó ṣe máa ń ṣe yẹn bó ṣe máa ń ṣe gbogbo ẹ̀yìn èmi náà fẹ́ dà bẹ́ẹ̀ mo fẹ́ rí bẹ́ẹ̀ kí ni ìmọ̀ràn fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn. alákọ̀ọ́kọ́ ni pé ẹ fi tọlọ́run ṣe ẹ fọlọ́run síwájú kí n tó bẹ̀rẹ̀ rárá mo rí Ọlọ́run nínú ẹ̀ mo rí Ọlọ́run ní gbogbo ìrìn àjò ayé mi God Christ is the center of everything ibi tí ò ti sọ lọ́run tẹ́ bá ti yọ orúkọ Jésù kó ń bẹ̀ tẹ́ bá ti yọ ọ̀rọ̀ Ọlọ́run kó ń bẹ̀ ẹ má wulẹ̀ pè mí sí because mi ò ní interest ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni wípé ẹ mọ ibi tẹ́ ń lọ ìtẹ́dà bá mọ ibi tó ń lọ kò ní máa yabi àìmọ̀ ibi téèyàn ń lọ ló máa ń jẹ́ kí ìrìn àjò ẹ̀dá pẹ́ nígbà mi tó bá ti mọ ibi tó ń lọ then face it squarely wá mọ̀ pé àsìkò oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àsìkò ìgbà tí lágbájá tí Táyé máa là ó lè má jẹ́ gbà yẹn ni Kẹ́hìndé náà máa là má fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni má dẹ̀ ṣe pẹ̀gàn ẹni tó ti dáa fún tọ́lọ́ sì ń bọ̀ wá dáa fún wọn no don't envy anyone because we we'll all get there someday by God's grace. èbó tó fi parí ènìyàn o mo sọ pé oníyàn ṣe o ọlọ́bẹ̀ ṣe èyí tí ẹ bá wa jókòó tì náà tẹ bá wa wò ó tẹ bá wa ń subscribe tẹ bá wa ń share tẹ bá wa ń comment tẹ bá wa like ẹ mọ̀ ṣeun kú àìbínú èyí náà mo fi ń kí ẹni tí ó darí ètò wa lónìí ẹni tí ó bá gbé sọ́ọ̀tún tí ó bá gbé sósì arákùnrin wa
Olúwatẹ́rì ọmọ ayébọ̀ ẹ mọ̀ ṣeun bẹ́ẹ̀ ni a kí Tàòfíkì Ìṣọ̀lá náà àti abámi àbúrò mi dáadáa tó bí a lórí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí arábìnrin wa Ìsọlá Akíndẹ́jú a máa rí bá o Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọ ọba ní Sàárẹ̀ Olú ẹ ṣeun tí ẹ ń wò wá ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí wa ó yá Sàárẹ̀ dùn.